ẹ̀yin ọ̀yà míyàwó lágbára gbà fi kọ́nà ṣàánú wa ṣe mọ̀ pé à ń sọ ń gbà náà wípé ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ẹ̀ bá wọ́n àkànṣe sí mo fẹ́ kẹ́ wọ́n lọ gbọ́ bí mọ́mí wa Mowunmi Lawal ṣe ṣàlàyé àwọn ọ̀rọ̀ yìí pé bí wọ́n ṣe mú baálẹ̀ tán pa baálẹ̀ níṣojú ìyàwó baálẹ̀ àtọmọ baálẹ̀ àti ohun tí Gani Adams náà ń sọ tó ń sọ pé ọmọ Yorùbá lòun ọ̀nà ọmọ olúpé ni òun náà ń sọ̀rọ̀ látijọ́ tí ṣì Sunday Igboho ti wà níbi tó wà kí ni Gani Adams rí ṣe ó wá rí pé ó ti gbé ìrẹ̀kù fún ṣì Sunday Igboho ní ìsìn Gani Adams náà wá ń ta bíọ́bíọ́ ẹ wo ṣé ẹ rí gbogbo oríṣiríṣi ọ̀rọ̀ yìí ó pọ̀ nínú ìwé kọ́bọ̀ wọ́n ránṣẹ́ sí àwọn kínáporúkọ àwọn Dangote whatever gbogbo wọn in fact kò sí wàhálà ọmọ sọ pé mọ̀kànmọ̀kàn lóye kàn oyè tó kan aráàwọ̀ ó ṣe kí ni ó bá wàá kan ara ẹ̀dẹ́ everybody báyìí ló máa jẹ breakfast fẹ́ kẹ́ wá lọ gbọ́ bí àwọn Mowunmi Lawal ṣe ṣàlàyé ọ̀rọ̀ rẹ̀ lẹ́sẹẹsẹ ìfọ̀ àmọ́ ní yes ẹni tó bá ní etí àwọn mọ̀ pé yes ọ̀rọ̀ ni màmá yìí sọ ẹ jẹ́ kájọ wá lọ gbọ́ bí wọ́n ṣe ṣàlàyé ọ̀rọ̀ náà. wọ́n lọ gbé baálẹ̀ ìyàwó baálẹ̀ àti ọmọ baálẹ̀ wọ́n ń wò bọ́n ṣe ń ṣàbàbà wọn pa there was nothing they could do. Kí ló fẹ́ ṣe? Wọn ò lọ́tà àbọ̀n, wọn ò ní AK-47, AK-49. Wọ́n dẹ̀ ń wo bí àwọn agbésùmọ̀mí. Wọn ò tiẹ̀ mú bàbá wọn lọ, wọn ò mú baálẹ̀ lọ o. Wọ́n ṣapa, wọ́n dẹ̀ ń wò, wọn ò dẹ̀ lè sọ̀rọ̀. Nílẹ̀ Yorùbá nìyẹn o. Lórílẹ̀‐èdè Nàìjíríà tí àwọn amukumẹ́kọ, àwọn apọ̀dà olórí tó fẹ́ ká dúró pẹ̀lú Fúlàní nìyẹn. Ẹ dúró pẹ̀lú wọn ṣe bọ́n tó bá pọkọ ìyàwó sì wà, tó bá gbéyàwó lọ ọkọ sì wà. Lórí ilẹ̀ Nàìjíríà tí èmi ń jáde ní ọmọ ọdún 6 tí mò ń rìn tí nǹkan kò ṣe mí 50-60 years ago. Òun ni Fúlàní ń wọnú ilé ló ń wọnú ilé lọ gbé baálẹ̀ ó dẹ̀ ń ṣapa lójú ìyàwó àtọmọ níbi tó sá pamọ́ sí. They couldn't whisper, let alone shout. Wọ́n ṣàwọn náà pa ni. Ṣé àwọn tẹ́fẹ́ ká bá gbé nìyẹn? Àwọn Fọlájù Kọ́mọláfẹ́. Ẹ̀yin olówó ọlọ́lá Nàìjíríà. Ẹni kò tí ì kàn yín. Èmi dẹ̀ ń sọ fún yín pẹ̀lú àṣẹ Elédùmarè pé ó máa kàn yín o. Torí tí ò bá kàn yín, ẹ ní mọ iná tẹ́ fi ń jó àwọn ọmọ mẹ̀kúnnù. Ní mọ́nà tó fi ń jú àwọn ọmọ aláìní àwọn tẹ́rò pé ẹ̀jẹ̀ tó wà nínú veins wọn green àbí brown ni ẹ gbà pé red ní veins ní ẹ̀jẹ̀ tó wà nínú veins àwọn náà bó ń ṣe bí yẹn náà bí wọn bẹ́ẹ̀ ṣe bí àwọn ọmọ ti yẹn làwọn tálákà tẹ́rò pé wọn ò lẹ́nìyàn yẹn lọ́ ṣe bí ọmọ ti yẹn ò greater than anybody. Àánú lẹ rí gbà tẹ bá dẹ̀ ṣe àánú yẹn lò Ọlọ́run á gbà lọ́wọ́ yín ó ti gbà rí ó tún lè gbà lọ́wọ́ ẹ̀yin náà ẹ̀ ń ṣílò ẹ̀yin olówó ọlọ́lá Nàìjíríà ẹ̀ ń ṣe ògo Ọlọ́run lò lórí yín àánú Ọlọ́run ẹ̀ ń tẹ báṣubàṣu níbi tí mo bá ọjọ́ orí mi dé màá sọ̀rọ̀ sí yín Olúwa á fàṣẹ sí i. Ẹ̀yin náà kọ́ máa pàdánù o mi ò mọrú àdánù tó máa wá bọ̀ tí àdánù máa bá yín. Ẹ lọ́wọ́ lọ́lá ẹlẹ́ni connection ẹlẹ́ni fẹ́ẹ̀mù kò dẹ̀ sí kankan nú ẹ̀ tẹ́ fẹ́ lò láti fi gba àwọn èèyàn yín sílẹ̀ òṣì lẹ́ ń ṣe bí ẹran aṣẹ́wó ẹ̀ ń ṣe pátí ẹ̀ ná 30 million 40 million ẹ̀ dáṣẹ́ sílẹ̀ ẹ̀ lè fún àwọn èèyàn yín lómi ordinary running tap in the houses. Ẹ wá ń gbé Bentley ẹ ń gbé plane tó lè fà wálẹ̀ tó máa jóná bíi gúgúrú. Ẹ̀yin òfin tí abẹ́tí wígbé kọ́gbọ́n ni abẹ́tí wígbé tó bá sọ fún 2 hours péré ipe ènìlọ́lọ́run demand for your soul a ní kò sí tó jẹ́ bẹ́ẹ̀. Ẹ̀yin olówó ọlọ́lá ọmọ Yorùbá tẹ láfọ̀n tẹ́lẹ̀ nǹkan náà ẹ ń ṣe bí ẹni pé ìlẹ̀ dára yín ẹ máa jẹ gbani o ẹ fẹ́ tọwọ́ bojú ẹ̀yin Olódùmarè ẹ máa jẹ gbani wọ́n ń wọlé lọ gbé ọba nígbà tó ń rí pa wọ́n fi òkò fọ́ orí ẹ̀ ọ̀ǹtí tó fi kú nílẹ̀ Yorùbá ẹ̀ẹ́dẹ̀rẹ́ èèyàn kọ̀ọ̀kan mú
ẹ wá lẹ ní DSS àwọn olórí burúkú kan ẹni army adviser army whatever ẹni nírú ìbádùrí adviser bàbá mẹsẹrẹgbẹ bàbá kọbọrajà bàbá rádaràda wọ́n ti sọ fún yín bàbá Tinubu bàbá Fọláṣadé pé nírú ìbádù tó gbé telium sulfate wọlé oògùn tó ń pa èkúté kò ń ṣe one bottle ó kó wá in tons ǹjẹ́ ẹ mú ó yẹ kó máa fèsì ilé ẹjọ́ ń sìn n tó fẹ́ fi telium sulfate àbí èkúté wà nù ilé ẹ̀ tó fẹ́ pa tẹ́kùté pa wà nù ẹ̀ a million èkúté ló wà nù ilé ẹ̀ because n tó ọ̀dà yẹn tó bá máa fi pa 5 million people kò tí ì pa èèyàn telium sulfate a dangerous chemical tó bá bù sínú kùnú fẹ́ yan ọmọ Yorùbá ó di gbére nìyẹn tó bá dì sínú èlùbọ́ ó di wá ló nìyẹn ẹ wá dákẹ́ gbogbo yín dákẹ́ Fẹ́mi Fálànà ó tó sùn ẹ̀ n tó fẹ́ fi telium sulfate ṣe bàbá Fẹ́ Babalọ́lá lọ́ọ̀yà emeritus ẹ ti gbàgbọ́ SAN níbo lẹ fẹ́ gbé lọ ẹ lè gbé wọ heaven o gbogbo title gbogbo position tẹ́ ń fúnra yín ibi tó máa hand sí ni ìwà yín ọmọlúàbí yín tẹ́ bá ní òun ló ń bá yín lọ tẹ́ bá dẹ̀ kú sí gbogbo ìkà tí ẹ̀ ń ṣe orí burúkú tẹ́ ń gbé yẹ̀wò yìí àwa gan fún yín lépè ìdí nìkan kọ́ ló máa jẹ́ yín nínú sàré ẹ̀yà wọnú grave yín I feed on you abẹ́ ìṣẹ̀lẹ̀ ibi tí ẹyẹ ti ń fìdí èèyàn ẹyẹ fìdí prophet Elijah ó ń fún lóúnjẹ but kò ní fún yẹn lóúnjẹ a máa jí ara yín ni torí ìkà ẹ̀pànìyàn nìyí àwa wí tán ọmọ Nupe Ganiyu Adamu oníkọ́ fóun OPC ìyẹn ń ṣe competition lórí burúkú pẹ̀lú Gbòho nítorí gbà tí Gbòho ò sí ń bẹ̀ fọdún kan fọdún méjì olórí burúkú yóò jáde o tẹ́ pè ní kí lẹ ti pe orúkọ ẹ̀ nà olóhùn Gani Adams òun anglicize orúkọ ẹ̀ ọmọ Nupe ọtí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ní tó bá ti gbé wá fún yẹn máa ń gbà ǹjẹ́ ẹ wo DNA ẹ wo profile ẹ mọ bí tí ìyáláyé àti bàbá ńlá bàbá ẹ ti ṣọwà ó wá jókòó sóńdó Èkìtì olóhùn ọmọ Èkó ẹgbà ọmọ Yorùbá ẹgbà ẹsẹ̀ ló mọ̀ ṣe lórí tán lórí àpáta gbogbo wọn ti fọ́lò bàbá Tinubu oníkòmọkòtò ọmọ Gabon ọmọ Guinea ọmọ bíi tá àmọ́ bíi tán ti ṣe orí burúkú ni gbogbo wọn ti ṣọ wá ṣùgbọ́n wọ́n ṣe ń gbé lẹ́wọ̀ ọmọ Yorùbá lọ́wọ́ bẹ́ẹ̀ là ń gbà wọ́n sọ wá di mumunat dìdìrín àtù wọ́n sọ wá di go on song aṣọ ọmọlúwàbí ìwà aṣọ di stupidity ọmọlúwàbí tó yẹ kó yẹ kó rí wá kó máa jó wẹ̀rẹ̀wẹ̀rẹ̀ kan tó gbé wá 6 feet away from us kàtí ní gbẹ́dúró bẹ́ẹ̀ wọ́n lọ́dọ̀ pọ̀ ń gbé bọ̀ táwọn ta ló fẹ́ gbé wá lé sí ẹnkúlé ta ló fẹ́ gbé sí ẹ̀ṣọ́ yá wèrè ni a lè ṣe yẹn o àfi ká máa rẹ́rìn ká dìde lórí pálọ̀ wa ká dìde nínú yàrá wa ká fún wọn ní bẹ́ẹ̀dì wa tó bá sùn síbẹ̀ tó bá tún mú ìyàwó wa gan tó bá fẹ́ bá sùn wọ́n á bá sùn ṣe rí i pé wọ́n ti nà wá ní tòbí okùn tòbí. mo dé sọ pé ká jáwé ọlọ́fẹ́ gbéra ká já dànù ń tẹ́ bá mọ̀ pé ká pé kó dànù mo ṣẹ̀ṣẹ̀ pé jẹ́ Jésù lé nànẹ́ pé mo kí ra mi bọnú ibú ẹ̀jẹ̀ Jésù mo fi odi iná mo fi yí ara mi ká iná ẹni tó bá láyà kó wá wò tó bá lè kó sínú iná kó sínú ẹ̀ wàá jó bí gúgúrú ni Ọlọ́run fi odi yí Jerusalem ká iná ni mo ní kó fi yí mi ká àwa sùn tẹ́tẹ́rẹ́tẹ́ Fúlàní ń wọlé wọ́n ń rèpù tó má tún rèpù tó wá tún kìlì àwa dákẹ́ Ganiyu Adamu ọmọ Nupe lẹ́rù kó má gbà yín lẹ̀ nígbà tí Ìgbòho ò sí around kò ṣe jáde kó wá púrúfù mẹ́tù lẹ̀
kó wá prove skills ẹ̀ kó wá prove power ẹ̀ ṣùgbọ́n Ìgbòho ti jáde ń sí ó ti rí pé Ìgbòho ń lọ òun náà wá ó ń gbẹnu sókè ẹlẹ́nu rúnrún kán fóun lóṣù 6 ọdún 3 ti kọjá tí bàbá Tinubu ti débẹ̀ ń sí ọdún 3 lọ pé excuse me láti ọdún 2 yẹn kò mọ ohun tó máa ṣe ó ń wá 2 billion àwa wí tó ń dagbádá olórí burúkú ṣé nu pé wọ́n ń dagbádá ni gbogbo àṣà wa náà láti kó lé wọn lọ́wọ́ àwọn náà ń dagbádá wọ́n ń dé abetí ajá gbogbo wọn fẹ́ di ọmọ Yorùbá bọ̀ tí wọ́n fẹ́ pa yín wọ́n fẹ́ di ọmọ Yorùbá bọ̀ tí wọ́n fẹ́ pa yín dànù. Yes, thank you, Miss Carolina. Wọ́n gba àṣà yín ṣùgbọ́n wọ́n fẹ́ eliminate gbogbo yín gbogbo àwọn ọmọ kiri àwọn ọmọ àlè tó wà láàrin wa àwọn bá wàhálà tí bàbá Tinubu tán so mọ́rùdí wọn àtẹ̀yìn ọmọ Yorùbá ọmọ àlè tẹ́ ń fọwọ́ òsì júwe lé bàbá yín ẹ máa rí wọ́n ó máa lẹ́tìkẹ́ fún yín ẹ jẹ́ kí n sọ fún yín ẹ̀yin Yorùbá kan wà tó yẹ pé apanimayọ̀dà nìyí. Caroline, I'm speaking my indigenous language. It's called Yoruba. It's called Yoruba. And please excuse me. Let me use that language because I'm speaking to my people. I want them to hear. I don't want to speak. English is not my language. Even though I can speak it, I don't think I need to address my people in a foreign language. Let them hear the indigenous Koro language, the language of heaven. Yoruba ni. It's Yoruba. Ẹ̀yin ọmọ ìyá mi mo ń bọ̀rọ̀ bọ̀ ẹlógún. Ganiu Adamu jealousy envy ló máa pa o. A dẹ̀ exhibit ẹ̀ tó máa fi pa don't be naughty sí wa lára. Kò ní kankan ṣe, kò ní pa Fúlàní. Nítorí ara wọn náà lòun náà ti wá. Ganiu Adamu ò ń ṣọmọ Yorùbá tẹ́ bá fẹ́ kẹ́ gbọ́. Tẹ́ bá fẹ́ kẹ́ gbà létà wà ní nǹkan máa ń yàwó ọmọ Yorùbá lẹ́yìn tó bá ti sórí wa mọ́gi tó ń wọ́ orí wa ńlẹ̀ tó ń gbé òṣùká olóòórùn ọ̀pá 6 tó ń gbélé wa lórí tó ní ìsìlámù nìyí rẹ̀ láti wọ ìjáàbù kẹ́ bojú kẹ́ bomú kẹ́ wá dàbí wèrè tó come from hell nígbà tẹ́ jáde ní abẹ́ ìyá yín ṣé wọ́n fi aṣọ kọ̀kọ̀ wọ̀nyí òhò lẹ́wà àwọn wèrè kan wá ń dáṣọ aṣọ wèrè sí lọ́rùn aṣọ gírèvù aṣọ tó kù ń wọ̀ tó ń fi ń wé òkú wọn ní kẹwọ́ kẹfì bojú olórí burúkú wọn níbo náà ti rí àṣàkáṣà ṣé Muhammed black dress ni ó ń wọ̀ tó ní kẹyìn máa wọ̀ kẹ máa fi bojú ẹ̀yin obìnrin amukun mẹ́kọ̀ọ́ àpọ̀dà níyìn ẹjọ́ àpọ̀dà tẹ́ ẹnìkan bá gbé àṣà wá fún yín tẹ́ ẹ examine ẹ̀ tẹ́ ẹ ṣe forensic ẹ̀ tẹ́ gbà òpònú ló ń jẹ́ bẹ́ẹ̀ kò sí nǹkankan tẹ́nìkankan lè gbé fún mi tí n bá yẹ̀wò lọ́tún lọ́sì tí ò bá bá mi máa sọ̀lù láyà ni kò bẹ iṣọ́ kó má bẹ iṣọ́ fún ẹ̀gbọ́n sí. gbogbo àṣàkáṣà tí wọ́n gbé wá láti Saudi Arabia Iran Iraq gbogbo ẹ̀ lọ́nlẹ̀ mẹ́yìn ọmọ Yorùbá tẹ́jẹ́ mùsùlùmí lórí ẹ wá ń gbà ẹ ṣe bí wèrè. Un poco, Caroline, un poco español. Non excelente, but un poco. Poquito español. Ẹ̀yin ará mi, mo fẹ́ yan fún yín tọ́ni. Tádàmú gan bá rí bó ṣe máa pa ẹ̀yin ọmọ Yorùbá fún Fúlàní. Á gbà bọ̀dẹ̀ fún yín, èmi ni mo sọ bẹ́ẹ̀. Lóde ọ̀fẹ́ kí ni? Ọjọ́ burúkú òun ni Ganiu Adamu yín ọmọ inú pé ọmọ àlè tí gbogbo wọn ti rá sábẹ́ ẹ̀yin ọmọ Yorùbá tẹ wọ́n ń pọ́n wọn lá tẹ ń gbé wọn lárugẹ wọ́n á pa dóńbì náà ti sí yín torí òun náà ti ń pa díẹ̀díẹ̀ ní ọmọ Yorùbá ó ń pa yín
ṣùgbọ́n inú yín ń dùn ẹrù pọ̀ lọ́gà ẹ̀jẹ̀ bàbá láyà tí orí yín ò bá pé pàápàá jùlọ àwọn tẹ̀sí jókòó sórí fẹ́ǹsì tẹ ní àwọn fúlàní lè fẹ́ bá lọ ogun fúlàní ló máa kó yín o àwa kan máa lọ a máa lọ torí pé ọlọ́run ti pín ìlú tó ti polúṣe yẹn a máa lọ ní tó bá wùn yín kẹsàn ọ̀rọ̀ mi ò pọ̀ lẹ́nìí Sanwó-Olú Sanwó-Ogbó Sanwó-Okú no Caroline I'm on this YouTube channel ṣé o ti rí pọ́n ní Lagos ti di drug infested state ṣe kọ́ rehabilitation fún wọn àwọn ọmọ Yorùbá ń sùn lójú irin tírẹ́ẹ̀nì ẹ kó wọn kẹ lọ rehabilitate wọn ẹ kó wọn sínú garden kẹni kọ́ máa gbé wédú kọ́ máa gbẹ̀fọ́ kọ́ máa gbàlùbọ́sà kọ́ máa gbin tòmátò kẹ̀sí mákẹ́ẹ̀tì como está bien mi amiga está bien muy excelente gracias por favor gracias. Sanwó-Olú Sanwó-Ogbó Sanwó-Okú Sanwó-Ọ̀ràn ohun tí bàbá ẹ bá ní kó ṣe ló máa ṣe ẹ láwọn derelicts bọ̀tẹ́ fẹ́ sọ àwọn derelicts tí assassin mọ́ wa lọ́wọ́ ẹ sọ wọ́n di millionaire ọ̀sán gangan instead kẹ́ ṣí oko kọ́ máa gbin nǹkan ọ̀gbìn kẹ́yìn gọ́ọ̀mẹ̀ntì máa pay wọn kẹ́dẹ̀ máa ta àti lower cost fáwọn tó bá fẹ́ rà ó wà lamẹ́ríkà wọ́n ṣe lóúnjẹ pọ̀ o oúnjẹ ni mo kó sílẹ̀ yìí àná lèèyàn kan tún wá ló kó oúnjẹ wá ló kó àlùbọ́sà ló kó ọmọ ní mi ò fẹ́ o torí oúnjẹ pọ̀ nílé mi ò rí mi ṣe máa jẹ mo mú wọnú dining mi freezer mi ò ṣe é tì fíríjì ti kún dẹnu oúnjẹ mélòó ni mo fẹ́ jẹ èmi nìkan ni mò ń dágbélé tí n bá ti wọ ọbẹ̀ ìjọ́ kìíní ìjọ́ kejì tó bá di ìjọ́ kẹta tí òtọ́ mo dànù ni mo tún ti kó ẹran mi jáde ẹ wá ń febi pa àwọn ọmọ ojúlówó ọmọ Yorùbá ẹ̀yin wá ẹ wá ń wọ pléènì ẹ̀ ń ra Bentley Ọlọ́run máa sanwó sí mi nù yín tẹ máa jó ẹ máa jó kọjá abati wígbé torí pé ẹ níbẹ̀rù Ọlọ́run ẹ láàánú àwọn èèyàn Ọlọ́run máa gba á stop àánú tó ń ṣe fún mi ẹ ráàánú gbà lọ́wọ́ Ọlọ́run bọ̀tẹ́ ń ṣèkà fún àwọn ẹ̀dágbẹ́ yín ẹ máa jẹ gbani èyí tí mo wá fẹ́ sọ fún yín mo fẹ́ kẹwàá bí kẹ́áfù ni o kẹwàá cautious kẹwàá aláàtì òun làwọn olówó ọlọ́lá yín tó ń bá yín wọ bọ́ọ̀sì wọ́n bá yín wọ bọ́ọ̀sì wọn ò bá yín wọ lásán o wọ́n wá gba ògo orí ẹ̀mí inú yín ni o àwíṣẹ ṣẹmẹ tó ń jẹ́ àwíṣẹ màá sọ fún yín ṣé mọ bàbá tó ń pè ní Wándé Abímbọ́lá mo ti máa ń gbúrò bàbá yẹn ti pẹ́ bàbá onífá àwọn oracle ní àwọn Yorùbá traditional trado specialist ni wọ́n máa fẹ́ mú yàn pa láàrin ìṣẹ́jú méjì kò pẹ́ wọn tọ́lọ́run bá gbà fún wọn. wọ́n láwọn iṣẹ́ wá wọnú public transport this man can afford Bentley o ó lè afford limousine kí ló ń wá nínú public transport ẹ wá rò pé humble ṣé humility nìyẹn ẹ jẹ́ ń já yín sí ẹ jẹ́ kí n já yín sí bàbá yín Wándé Abímbọ́lá àwọn alágbára nínú fá ọwọ́ àwọn náà ò mọ́ o ọwọ́ wọn ò mọ́ o màá sọ yìí tí mo gbọ́ nípa bàbá yìí ọdún méjìlá sẹ́yìn bàbá yìí ní kọ́sìnì or nephew tó fẹ́ ṣáájò fún ájò kí ló fẹ́ ṣe ájò àṣegbé ìgbà tọ́rẹ́ mi yìí sọ fún mi mo sọ fún pé kò sí nǹkan tó jẹ́ àṣegbé àṣepamọ́ ló wà níjọ́ tó bá jẹ́ Ọlọ́run alágbára lóde ọ̀run á túfùrọ̀ onítọ̀hún afẹ́fẹ́ máa fẹ́ a máa rí ìdí adìẹ wọn nígbà tí bàbá yìí fẹ́ ṣáájò mi ni kó má ṣáájò
torí àwọn òbí wa náà máa ń ṣe wọ́n á sín gbẹ́rẹ́ kìnnìkan ṣùgbọ́n nígbà tí bàbá yìí máa ṣáájò ṣe mọ tó ló fi ṣáájò fún cousin ní ọkùnrin tó ń bọ̀ lamẹ́ríkà private party obìnrin in other words wọ́n máa pa obìnrin yẹn nìkan tó mú private party ṣe gbọ́n tí mo wí fún yín àwọn bàbá kan á láwọn wọnú mọ́tò àwọn humble wọn humble nothing wọ́n wá collect ògo orí yín ni torí náà tẹ́ bá wà nínú bọ́ọ̀sì ẹ̀yin ọmọ ìyá mi ni mo bá sọ̀rọ̀ tẹ́ bá wọnú bọ́ọ̀sì tó lọ́wọ́ olórí burúkú kan bá lóun wọbẹ̀ òun fẹ́ ṣọ̀pọ̀ òun àìhàn bù bọ́ọ̀lẹ̀ ó fẹ́ gbògo yín ni o ó fẹ́ kàtà lámọ̀rí yín ó máa fi sínú àpò lọ́sàn yìí mo sì rí ọmọbìnrin tó ń lò tó gba nǹkan ọmọkùnrin tó dẹ̀ gbé fún ẹ tó wà nínú mọ́tò ṣùgbọ́n Ọlọ́run wá ṣe é obìnrin alágbára tó lágbára ju òun kankan lọ ó sọ fún pé tó o bá dáhùn tó gbà lára ọmọkùnrin yìí òun á hàn ẹ́ léèmù ibi tágbára wà ibi tágbára èèyàn kan ti parí sí níbi tẹlomi ti bẹ̀rẹ̀ ó dá padà o ọmọkùnrin tó gba nǹkan lára ẹ̀gọ́ ò mọ̀ wọ́n ti gba nǹkan wọ́n ti gbá kolo wọ́n ti gbólóòtọ́ ẹ̀ ó jẹ́ kí orí pé ó ti disappear kò mọ ohun tó máa sọ mọ́ ló ń sun rárá ẹ rò pé akọ́kọ́ mú 40 fún lady yẹn why did you do this ìwọ ọmọ tó fọ́yìn kí ló dé tó mú nǹkan ọmọkùnrin mi ọmọbìnrin tó rí nǹkan tó ṣẹlẹ̀ tóun náà lágbára tó ju tiẹ̀ lọ ló sọ fún pé dá padà yẹ́sì mi ìbá ń sí bí wàá ṣẹ́gbẹ́ dá padà ẹ̀yin ọmọ ìyá mi agbára ju agbára lọ o agbára bàbá lókè sí ní agbára tẹ́mi mọ̀ pé agbára ńlá ṣùgbọ́n ó dá padà o ó dá nǹkan ọmọkùnrin yẹn padà nítorí náà tẹ́ bá ń rí àwọn olówó yín tó ń lówó tó ń lọ́lá tẹ́ ẹ̀ bá mọ bí tẹ́ ti rí bẹ́ẹ̀ bá gbadé ẹnu ẹ̀ lọ́wọ́ wọn ẹ ti ta nǹkan tó tóbi nǹkan tó gbangba wọ́n ti gbògo orí yín wọn láwọn fún yín 50,000 100,000 wọ́n ń pè fálámọ̀rí yín ni o wọ́n ti ra ògo yín mo rántí bàbá tó wà ní mountain of fire miracles nsìn nígbà tó wà ní ayé ọmọ tó lọ sọ lórúkọ níjọ́jọ́ mẹ́jọ gbogbo ògo orí ọmọ yẹn ló kó bí i 12 years later òun ti wá di ọmọ Ọlọ́run ó rí ọmọ yẹn lórí bíríìjì tó ń tọrọ bárà ó bẹ̀rẹ̀ sí ní sunkún àwọn ẹlẹgbẹ́ ẹ̀ ní kí ló dé tẹ̀ ń sunkún ó bá ṣàlàyé ó lọ́mọ tẹ́rí yẹn òun lòun kó ògo orí ẹ̀ ògo méje ló wà lórí ọmọ yẹn bí ògo tó dolówó tó máa dọlọ́lá tó máa dẹni tó máa mọ̀ ní gbogbo àgbáyé bàbà ó kó lọ ọmọ ti dolo sí kalẹ̀ òun dẹ̀ ti gba Ọlọ́run torí náà mo ṣe sọ pé tẹ bá rò yí pé àwọn olówó ọlọ́lá yín nífẹ̀ẹ́ yín wọ́n fẹ́ jayé yín mọ́ tiwọn ni wọ́n á gba ayé yín wọ́n á gbé fáwọn ọmọ tiwọn gan ẹ jẹ́ kí orí yín kó pé tí ò bá pé ẹ wá bí tẹ sọ sí tó bá sun ẹ fọmọrogùn jí torí àwọn olówó ọlọ́lá pàápàá jùlọ àwọn ọmọ Yorùbá tó fẹ́ kọ́ pé àwọn ọmọ tálíkà ẹrú àwọn lọ́fẹ́ kan ṣe wọ́n ń ra ògo wọn wọ́n ń gba ògo wọn lọ́wọ́ wọn èmi ni mo sọ bẹ́ẹ̀ fún yín wọ́n ń gba ògo wọ́n ń ra ògo ọmọ tálíkà torí pé ó rí pé Ọlọ́run nífẹ̀ẹ́ ọmọ tálíkà mi ó sọ di olówó ọlọ́lá kò tún fẹ́ gbà lọ́wọ́ ẹ ṣọ́ra ẹ̀yin ọmọ ìyá mi tẹ́ bá wọnú bọ́ọ̀sì pẹ̀lú olówó ọlọ́lá kan kẹ́ ẹ mọ̀ pé kò wá lásán o ó wá kógo ẹ̀yin ọmọ kóòtù òjire tọ́lọ́run fẹ́ gbàdúrà ẹ̀ ní. Wálé Ẹdùn congratulations ẹni kọ́ ló ti ń fọwọ́ ló ń kọwọ́ bọnú kúkì jà wọ́n ní bàbá ẹ ó ti lé ẹ ṣé bọ́n lọ gbé lọ sí London náà lọ sí kìngbà kan ni ó lọ tọ́jú 325 billion tó gbà tó lóun fún àwọn èèyàn ní 25,000 ó ò tí ì fún wa ní list àwọn tó fún ní 25,000 yẹn o Wálé Ẹdùn ẹnu ẹ dùn
ẹnu òpùrọ́ ò ń ṣẹ̀jẹ̀ ẹnu ẹ̀ dùn wálé mo ti mọ̀ ẹ́ sí pé when I was in First Bank tó bá wọn ṣe májà tó ṣe gbá ìwọ gan wàá kó more than 800 million wàá kó lọ ńbo ló ń kó lọ ó máa yí kó aná níjọ́ kan ó máa da gbogbo ẹ̀ sílẹ̀ ilé tẹ fi tọ́mọ yín èrè ló máa wú ó máa yí kó aná níjọ́ kan ó máa da gbogbo ẹ̀ lẹ̀ ó máa débòdè níbì kan wọ́n ní bàbá Tinubu lé ẹ ó sì ní billions wàá tún kẹsẹ̀ bọ́ bòmíì Fẹ́mi Gbàjàbíàmílà àmọ́ ṣì ìwọ ní káwọn APC máa lọ da ADC rù ìwọ ayé ẹ̀gbọ́n ti bà ó ti pọlúṣọ pẹ̀lú ètè pọ̀npọ̀n rí mọ́mọ́ tó gbé sẹ́nu ètè pọ̀nmọ́ tó gbé sẹ́nu ìsọkúsọ ló fi ń tu ẹ̀yin táyé tọ́lọ̀ ti ba ayé yín jẹ́ tẹ́ẹ̀mù so ìwọ ni still ju bàbá Tinubu tó fẹ́ ba other parties yẹ gbogbo yín ní other parties náà nǹkan kan náà nìyí ó tẹ́ yín lọ́rùn bí Nàìjíríà ṣe polúṣọ yẹn ṣùgbọ́n ó máa kàn yín ju àgbo lọ ẹ jẹ́ bàbá láyà every one of you tẹ́ determine pé ṣé ẹ fẹ́ lọ ẹ dẹ̀dí jẹ́ ká lọ mo ní bí ògo ṣe ń jẹ́ ti Ọlọ́run orí Nàìjíríà wọn Nàìjíríà lẹ́yìn máa kú sí àwa máa lọ tọ́lọ́run bá mú yín lọ táwọn ọmọ yín bá wà á máa sọ pé ìyá Lawal sọ bẹ́ẹ̀ orí ilẹ̀ Nàìjíríà lẹ́ máa kú sí táwa máa lọ gbogbo ohun tó bá wù yín òun ní kẹ́ lọ ṣe kí n tó máa lọ ẹ̀yin yúùtù ọmọ Yorùbá ẹ súnmọ́ mi ṣé ẹwà òǹkólóòsì ni àbí tramadol lẹ́gbẹ́jẹ tí ẹ̀ ń wù ọ̀bẹ tó ti ṣépè fún ẹ̀yin yúùtù Yorùbá mo ní kẹ́ súnmọ́ mi girama ni mí girama ni mí o girama mo ní ìtótó yín mo ní ìtójú yín lọ mo ń bá yín sọ̀rọ̀ ẹ lọ́rọ̀ gùn ó dàbí pé wọ́n ti lẹ okùn tòbí wọ́n ti là á mọ́ yín lórí wọ́n lè ń bọ̀ láti ibi ìpàdé ẹ wọ́n wà ní bọ́ọ̀sì foreigner just like wọ́n ṣe ń lé Alex Baba just like wọ́n ṣe láwọn ò fẹ́ McAnaldi tó ń jà wìrìwìrì nítorí ọ̀rọ̀ wa kò kàn wọ́n o foreigner ni wọ́n o wọ́n wá lọ sọ fún ẹ̀yin yóò ti wá pé kí ló ń dùnnú alákọ̀ọ́rí yín tẹ́dé kọ́sọ̀mù tẹ́lẹ̀ ní àárò àwọn tó ń pa yín lẹ́ ń jà wìrìwìrì fún tó yẹ kẹ́ dìde wọ́n lè máa gbá mọ́ foreigner yìí mà ní wọ́n máa fẹ́ lu foreigner yìí mà ní ẹ̀yin yúùtù ṣé kò lóòsì tẹ mu yó ni àbí tramadol tó yẹ kẹ́ wà sóbà nígbà tó ń sọ tó dàbí pé wọ́n ti àwọn àgbàlagbà Yorùbá wọ́n ti fi àìlóòótọ́ accept I receive ẹ̀ wọ́n ti fi bá yín o wọ́n ti fi ṣépè fún yín o pé kẹ́ má gbọ́ òtítọ́ sétí kẹ́ má fẹ́ gbọ́ òtítọ́ tó máa gbé yín kó nù gbèkùn wọ́n ti ṣèyẹn mú àjò fún yín wọ́n lè fẹ́ na fọ́rẹ́nà yẹn yìí pé kó gbẹ́nu ẹ̀ dákẹ́ lu yín ni ẹ jẹ́ kó pa wá tó wọ́n fẹ́ pa wá kò sí ìtókàn yìí and you are right o àwọn bàbá yín bàbá mẹ́rẹ̀gbẹ́ àwọn bàbá tí pain bàbá tí chaos tí calamity tí genocide á pa yín wọn dẹ̀ ní blink an eyelid nítorí pé kíni wọ́n ti gbé ayé wọn fún ṣètánì ló ń bájayé tẹ́bọ́ wá lẹ́ẹ̀kíà wọ́n á fi ayé yín wọ́n á sọ ayé yín di pangolo wọ́n á sọ yín di àgbàdo núgò tó máa mú jẹ lẹ́yọ kọ̀ọ̀kan ṣé n tẹ́ fẹ́ nìyẹn ẹ̀yin ò fẹ́ enjoy life ti yín but àwọn ọmọ wọn fi 340 million wọ́n fi ń ra ago sọ́wọ́ ẹ̀ ń tẹ̀lé wọn lẹ́yìn ẹ jẹ́ kó rí yín pé o ẹ wálé ayé láti wá ṣoríire ti yín ni tẹ́ bá tẹ̀lé àwọn bàbá olórí burúkú wọn wọ́n máa polúṣọ ayé yín ni tẹ́ ń jùrù dì election ti fẹ́ súnmọ́lé wọn wá kọ́ bẹ àtàdálé yín lọ́wọ́
àwọn ọmọ wọn wà London, àwọn ọmọ wọn wà Australia, àwọn ọmọ wọn wà ní Canada. Wọ́n ní kẹ́yìn jáde kí n máa lọ pààyàn fún wọn. Ẹ wá orí yín tó bá pé lọ́rùn yín, tí orí yín bá pé lọ́rùn yín tẹ́ ẹ̀ jókòó sílé, kẹ́ máa pe Ọlọ́run, kẹ́ máa pe Ọlọ́run lé wọn lórí pé Olúwa bá wọn mú ọkọ ń bẹ̀. Àwọn tó fẹ́ pa wá, tó fẹ́ fi wá jayé yìí, bá wa mú ọkọ ń bẹ̀. Etí yín gan á le. A gbọ́dọ̀ fẹ́yìn náà o. Tẹ́ ẹ̀ bá ṣe nǹkan tó yẹ kẹ́ ṣe. Mo ń sọ fún yín o, grandmother, mo ti di grandmancy yín o, mo ti di 70. Tí ì bá lè bí yín lọ́mọ, màá jẹ́ gbọ́n mọ́ mi yín o. Ẹ jẹ́ kí orí yín kó fa ipò kẹ́ dìde. Kẹ́yẹ sẹ̀sùndàtọ̀, kẹ́yẹ mọ̀mọ́kọ́mọ́. Fight for your nation. Yoruba nation. Odùduwà dynasty. Àwọn ọmọ tí ò tó yín bí báyìí. Tẹ́ bá bá wọn win class lásán, wọ́n dìde, wọ́n sọ tẹnu wọn. Ọmọ ọdún 10 nìyẹn. Èyí tó ti 30 wà nù yín, èyí tó ti 40 nù yín. Ọlọ́run ò ní jẹ́ kẹ́ ta lóṣì. Àwọn ọmọ ọdún 10 ń dìde. Teacher ni mí. Mo teach elementary, mo teach secondary. Tẹ́ bá sọ tí ò jẹ́ tí wọ́n fún wọn, wọ́n á máa kóòtì constitution fún yín. Ẹ̀yin wá ń ṣòṣì bí ẹranṣẹ́ wa ẹ̀tí ẹ̀mọ́ tó wà nínú constitution olórí burúkú tí Abdulsalam tó gbé kalẹ̀ lẹ́yìn lórí tí bàbá Ọbásanjọ́ tó kàn sẹ́yìn. Ẹ̀mọ́ tó wà ń bẹ̀ torí tó máa ní ẹ fẹ́ gba passport lẹ́nìí. Tọ́ ní kẹ́ gbà ní 200,000. Olórí burúkú kan á tún ní kẹ́ lọ tún wọn mú 50,000 wá kó lè tètè jáde. Mọ right yín. No wonder táwọn olórí burúkú tó ń fòkun tòbí, tó ń fi oúnjẹ, tó ń fi nà yín. Ẹ wake up. Ẹgbọ́n tí mo sọ fún yín, ẹ wake up kó tó wà too late. Ojoojúmọ́ ni mo ń pariwo fún yín o, torí pé kí ni mi ò fẹ́ kí ẹ̀jẹ̀ yín kó wà lórí mi àbọ̀wọ́ mi. Mo ń parọ́kọ fún yín. Tẹ́ ẹ bá dìde, kẹ́ ṣe tarantesha, kẹ́yìn náà múra sílẹ̀ pé tó bá dé kó máa bọ̀. Fúlàní á fi yín ṣe súyà. Agálùbọ́sà, á gé tòmátò, á fata gúngún sí àrùn yín wómúwómú. Mi ò ní kọ́ọ̀tì ẹ o, mi ò ní ṣùgbọ́n kọ́ọ̀tì ẹ. Ojú ogun lẹ wà ní Nàìjíríà ọ̀rẹ́ ìdìbò tí ẹ mọ̀. Mike Arnold wà ní capital lẹ́nìí. Ó yẹ ká lọ meet ẹ. But ó wà under pressure. And rather than pé ká wá meet face to face. Lọ́la ká ṣe Zoom. Especially nítorí pé mi wà ní 24-hour prayer lẹ́nìí. Kàn jẹ́ ká ṣe lọ́la. Ṣé ẹ fi pé yẹ kí n máa sùn kí kan máa jẹun? Kí n máa gbáyùngbàyùngbà lórí ilẹ̀ Amẹ́ríkà tí mo níná, tí mo lómi, tí mo lóúnjẹ, tí mo ní mọ́tò, tí mo lọ́mọ, tí mo ń rán ọmọ mi, tí mo ń rán àwọn ọmọ mi, kí n gbẹ́nu mi dákẹ́. Omi ì lè gbẹ́nu dákẹ́. I have a purpose, I have a mission. Nítorí náà lọ́lọ́run ṣe dá mi sí láti ogún almost 26 years tí mo ti ń sick. Àlọ́ ò tí ì lè lọ, mo nídìí ẹnu ẹ. Ẹnu mi lọ́lọ́run nídìí o. Kò sí nǹkan kan lára mi tí tó wà ní that sacred kankan. Ẹnu mi yìí Ọlọ́run fi àṣẹ sí. Mo pàṣẹ lẹ́nìí bí ọmọ aláṣẹ pé gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ àní lọ tẹ́ ń dààmú àlámọ̀rí wa, tẹ́ ń pa àwọn bàbá nínú oko, tẹ́ ń rèpù àwọn àbúrò wa, àwọn ẹ̀gbọ́n wa. Mo ní lẹ́nìí Wednesday April 22nd àbí gbogbo yín lèmi máa polúṣo one by one lọ́lọ́run máa mú ẹ̀yin aṣebi yìí lọ. Ó máa rí bẹ́ẹ̀ kò tún ní yí padà. Mo fi ẹ̀jẹ̀ Jésù mo fi bò gbogbo bẹ́ẹ̀ bá jẹ́ ẹ kúrò ní bílíọ̀nìà kẹ́di tírílíọ̀nìà. Tẹ́ bá láàní lọ, tẹ́ bá lẹ fẹ́ joyè Màtàwálè, Núrù Rìbádù, Gúnmi, bàbá wèrè Gúnmi. Tẹ́ bá lẹ fẹ́ di Kasim Shettima kan, Olúwa máa mú yín lọ one by one ni o. Ẹ máa yàgò lọ́nà fún wa. Ògiri Jẹ́ríkò wó fún àwọn ọmọ Ísírẹ́lì. Tẹ́ bá jẹ́ ògiri, tẹ́ dúró gidigba, tẹ́ láàní lọ, Olúwa wó yín mọ́lẹ̀. Àwa kọjá lọ, a dẹ̀ máa kọjá. Tẹ́ bá jẹ́ omi òkun pupa, Olúwa la ọ̀nà sáàárín omi òkun pupa fún wa. Àwa kọjá, tẹ́ bá kọ́ síbẹ̀ ẹ máa rì tí ayé máa fi parẹ́ ni.
ọ̀rọ̀ mi ò jù báyìí lọ lẹ́nu mi ẹ̀ wá láti wá bẹ̀yìn ẹ̀yin ìkà wá bá yín rẹ́rìn ẹ̀yin ọmọ Yorùbá ni mo fẹ́ kẹ́ jí kórìí wa kó pé ká dìde ńlẹ̀kẹ́ yẹn sàṣùdátọ́ wọ́n ti gba Friday lọ́wọ́ yín wọ́n ti gbé Sunday lọ́yìn lọ́wọ́ ẹ wá ń ṣe bí amukú mẹ́kọ̀ọ́ dìdìrín àtù mùmú náà tù ẹ wá lọ́mọ Yorùbá ní tẹ́ bá jẹ́ ọmọ Yorùbá ọmọ aládé ọmọ ológo nìyí ẹ fi ògo àti iyì àti òye kẹfì wọn ìyẹn ni màá tó mọ̀ pé ọmọ Yorùbá gidi nìyí èmi ni ti yín tòótọ́ mi ò yí padà agbára ti mo ti àgbò tó fọyín rìn ni mí mo ti fẹ̀yìn rìn mo lọ mú agbára wá látòdì ọ̀run ẹ rí wọn ẹ̀yin olówó ọlọ́lá àti pásítọ̀ ni àti bíṣọ̀bù ni tẹ́dákẹ́mi ni mẹ́nẹ́ tó ń pojú lówó ọmọ Yorùbá tẹ́ wá ń ra pléènì tẹ́ ń ra bẹ́ẹ̀sì tẹ́ ń ra Bentley at the expense of the life of your people ẹ máa jẹ gbani ẹ jọ ẹ kóra yín sílẹ̀ sọ́hùn mo ń lọ sórí prayer line mi màá tún padà tí n bá ráyè ẹ̀yin ọmọ Yorùbá gidi ẹ dìde kẹ́ ẹ má ṣe bí amúkú mẹ́kọ̀ọ́ Olúwa ti fún wa ní gbogbo ohun tá a máa fi ṣayé lọ́lọ́run fún wa ṣùgbọ́n a fẹ́ rí mọ́lẹ̀ a fẹ́ máa ṣe bí akí dánidání a kì í ṣàrìndì tá a bá jọmọlúàbí ìyẹn omi ìpòrí wa o torí rẹ̀ dìde ẹ̀yin ará mi ẹ bá mi pín lógún lọ́gbọ̀n ẹ pín kó dọ́dọ̀ bàbá fẹ́ Babalọ́lá ọ̀dọ̀ Fẹ́mi Fálànà alákọ̀rí elétè tìrìpìtìrìpì Fẹ́mi Gbẹ̀gàbíàmọ́ yà Sanwó-Olú máa ṣe bí dàda ń dídí ẹ ti ṣèkó ẹ ti sọ di kólóòsì center ẹ kọ́ hospital ìyàwó tiẹ̀ doctor ẹ kọ́ rehabilitation center ẹ fi 100 acres kẹfí ṣe fáàmù kẹ kó àwọn ọmọ tó ń mu kólóòsì síbẹ̀ kọ́ àríṣẹ́ ṣe bí orí wọn pé ẹ ń ṣòṣì bí ẹranṣẹ́ wẹ̀ ń jí owó ìwọ lè fún bàbá Tinubu ní 213 billion fún alpha beta kò ní beta fún ẹ kí ni bàbá Tinubu ti ṣe fún ẹ ń sìn tó beta Lagos State bàtó tẹ yẹ pé Lagos State kọ́ níwọ̀n náà ti wá ẹ kàn ń náwó Lagos State bàṣubàṣu ẹ̀ ń tẹ̀ ẹ̀yin ọmọ àlè ọ̀rọ̀ mi ò jù báyìí lọ ẹ̀yin ará mi ẹ bá mi pín kó kárí ilé kó jókòó màá dúpẹ́ lọ́wọ́ yín Ìyá Lawal ló ń sọ̀rọ̀ Dr. Mowunmi Lawal màá tún máa rí yín èmi ni màá wá ẹ̀yin ni màá bá by the authority by the dynamic power in the resurrection of Jesus màá máa bá yín ní ṣèdánù o ní kú sóko wá jẹ bó ṣe máa rí fún wa nìyẹn lágbára Jésù ẹ ṣé o ẹ̀yin èèyàn mi. náà ti rí ohun tí a mú wá fún wa lénìí ẹ bá wa like ẹ bá wa share ẹ bá wa subscribe sí orí Òjíṣẹ́ TV ẹ bá wa tẹ notification bell sígbà tá a bá tún mú àwọn àkọ̀tun wá fún wa ẹ̀yin lẹ́ ò kọ́kọ́ máa rí títí di ìgbà tá ò tún máa pàdé lórí Òjíṣẹ́ TV ó dàbọ̀.